jáde o bó fàyè orí ọ tọ̀run mọ́ à ń wò ọ́ tántán. Ẹ tún káàbọ̀ sí orí ètò wa, ètò yín má ṣìkà má dúró má pa ọmọ ẹnìkejì rẹ lẹ́kùn. Èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lónìí, èmi àti àwọn ẹmẹ̀wà mi náà lájọ wá gẹ́gẹ́ bí ẹ ti mọ ìṣe wa ni, torí wọ́n ní ẹyẹ ò kì í ṣe kíni o, ẹyẹ kò kì í fi apá kan fò. Mo dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi Àríyọ̀ ọmọ Òṣìkọ̀yà, ẹ ṣeun mi o. Bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà nílé agbára wa lọ́hùn. Bàbá mo kí yín, mo yìn yín lọ́gọ ẹnu, ẹ ṣeun. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín Ọlánrewájú ọmọ Ayọ̀dèjì, àkànjí ikọ̀ yín, ẹ̀yin lọ́wọ́ Elédùmarè, èyí tí ò gbúdọ̀ jábọ́, èyí tí ò sì gbúdọ̀ fọ́, nítorí Olúwa ní mójútó, yóò sì mójútó títí di ọjọ́ alẹ́. Tí ẹ̀yin bá ń wò wá fún ìgbà àkọ́kọ́, ìkànnì DFR Media TV, òun náà ni ẹ ti ń wò wá, tí ẹ sì ti ń wò wá ketekete níbikíbi tí ó wù kí ẹ wà lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ wá wa lórí ẹ̀rọ ayélujára, ẹ ò bá wa níbẹ̀, Twitter ni, Facebook ni àti abáyẹfò, ibẹ̀ ẹ ò rí DFR Media TV. Kí ẹ dẹ̀ máa fọ́lọ̀ wa, kí ẹ máa tẹ̀lé wa, oríṣiríṣi ètò wa ẹ ó máa bá wọn pàdé níbẹ̀. A dẹ̀ kí wa kú àṣekù ọdún o, gbogbo wa tí a ṣe ọdún iléyá àtọdún yìí, a ó ṣe tẹ̀mí tayọ̀ tàlàáfíà ohun àìkú baálẹ̀ ọrọ̀. Ẹ tún káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò yín, ètò wa má ṣèkà má dúró. Lónìí nǹkan ń bẹ lámù, a ó tún gbọ́ ìtàn alágbára kan ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá lọ́dọ̀ wa ń bí la wá lónìí. Ẹ ó tún gbọ́ ìtàn alágbára mìíràn, ẹni tí òun náà lo ipò agbára rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́, àmọ́ akọ́lẹ̀ fún pé bó ṣe lo ipò tirẹ̀, òun náà ni ilé yìí. Níbo là ń lọ? Bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá là ń bọ̀, ní ilẹ̀ ọmọ Odùduwà. Ìlú wo pàtó gan ni ìlú tí à ń lọ? Ìlú tí à ń lọ yìí, òun náà ni à ń pè ní ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn, ìlú Ìbàdàn, ìlú alágbára, ibẹ̀ ni à ń lọ lónìí. Ta ni ẹni táwọn máa mẹ́nubà lórí ètò? Bẹ́ẹ̀ àwọn nìkan ní obìnrin àtẹ̀yìntọ̀, obìnrin àtẹ̀yìntọ̀ tí ń dábẹ́bẹ́, òun ni a ó máa mẹ́nubà lórí ètò lónìí. Ẹ máa bá wa ká lọ, ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ padà láti ilé agbára. Ẹ ṣeun mi, ẹ ṣeun, ẹ ṣeun. Wọ́n níbi tá a roko tì sí, òun ni à ń fi àbọ̀ sí. Ìtàn ta la máa gbé yẹ̀wò lórí ètò lónìí. Ìtàn obìnrin bí ọkùnrin, obìnrin takuntakun ní ìlú Ìbàdàn ní ìgbà ìwáṣẹ̀, òun ni ẹni tí a máa gbé yẹ̀wò lórí ètò yìí. Wọ́n ní bàbá péré akọni á fìdá lálẹ́ gàràgà. Ẹni tí a máa gbé yẹ̀wò, òun náà ni ìyá wa Ẹfúnṣetán Aníwúrà ọmọ Ògúnrìndé. Bẹ́ẹ̀ ni ìyá wa Ẹfúnṣetán Aníwúrà, òun ni ẹni tí a ó máa gbé yẹ̀wò
lórí ètò fún ọjọ́ ti tòní. Ìyá wa Ẹfúnṣetán Aníwúrà ó jẹ́ obìnrin takuntakun tí ìtàn rẹ̀ tí ò lè parẹ́ nínú ìtàn Yorùbá láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá wà. Bẹ́ẹ̀ ni ìtàn Ẹfúnṣetán Aníwúrà kò í ṣe ohun tí a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn. Obìnrin takuntakun ni. Nínú àkọọ́lẹ̀ a ò lè fìdí ẹ̀ múlẹ̀ pàtó pé ọdún báyìí, oṣù báyìí, ọjọ́ báyìí òun ni a bí Ẹfúnṣetán Aníwúrà. Àmọ́ gẹ́gẹ́ bí ìwádìí ó fi yé wa pé láàrin ọdún 1709, bẹ́ẹ̀ ni 1709 òun ni wọ́n lè sọ pé wọ́n bí Ẹfúnṣetán Aníwúrà, nítorí gbogbo àwọn tí wọ́n jẹ́ ìrọ̀ tí wọ́n lè fi ọjọ́ orí wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìgbà náà, wọ́n rí i pé àárín ọdún kan náà ni gbogbo wọn wà. Ìdí nìyí tí wọ́n kàn ṣáà ṣe ní àárín ọdún 1709 òun ni a bí Ẹfúnṣetán Aníwúrà. A bí Ẹfúnṣetán Aníwúrà sílùú Ẹ̀gbá nítorí bàbá tó bí lọ́mọ ó jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀gbá. Ògúnrìn ni orúkọ bàbá tí ó bí ìyá wa Ẹfúnṣetán Aníwúrà. Ìyá wa Ẹfúnṣetán Aníwúrà sì jẹ́ ọmọ bíbí Ẹ̀gbá Odò ní Ẹ̀gbá. Àmọ́ nítorí iṣẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí àgbẹ̀ tó sì tún jẹ́ ọdẹ, ògbójú ọdẹ nínú igbó ni bàbá tó bí lọ́mọ tún jẹ́. Ìyá rẹ̀ wá láti ìlú Ifẹ̀. Ìyá rẹ̀ jẹ́ oníṣòwò. Ó ti wá kó ọgbọ́n lọ́tùn, ó ti kó o lósì gẹ́gẹ́ bí ọmọ oníṣòwò àti gẹ́gẹ́ bí ọmọ àgbẹ̀ àti ọmọ ògbójú ọdẹ. Ẹfúnṣetán Aníwúrà dàgbà gẹ́gẹ́ bí gbogbo ọmọ ti ń dàgbà náà ni. Àmọ́ nígbà tó yá ó bá ọrọ̀ ajé, ó bá wá sí ìlú Ìbàdàn. Nígbà tí ó dé ìlú Ìbàdàn tí ó tẹ̀dó, Ẹfúnṣetán Aníwúrà di ènìyàn ńlá nítorí kíni ó ní oko rẹpẹtẹ, bẹ́ẹ̀ ó ní ẹrú lọ́pọ̀lọpọ̀. Tí a bá ní òǹkà ẹrú rẹ̀ ó lé ní 2,000 akọ àtabo ẹrú tí ń bẹ nínú àgbàlá Ẹfúnṣetán Aníwúrà. Àgbàlá Ẹfúnṣetán Aníwúrà ó ju àgbàlá ọba bòmíì lọ nígbà wáṣẹ̀ lọ́hùn. Bẹ́ẹ̀ ni nítorí bí wọ́n ṣe ń ṣe lọ́tùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe lósì nínú àgbàlá kan náà ni, ìyẹn ìgbàlá Ẹfúnṣetán Aníwúrà. Bí ó ṣe ní ẹrú tí ń ṣoko fún un, bẹ́ẹ̀ ló tún ní ikọ̀ ọmọ ogun. Nítorí ìyá wa Ẹfúnṣetán Aníwúrà tún jẹ́ èèyàn kan pàtàkì tí a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú ní ayé ìgbà náà. Ó súnmọ́ àwọn alágbára nítorí tí ogun bá dé, Ẹfúnṣetán Aníwúrà ó ní àwọn ikọ̀ ọmọ ogun tí ó lè fún àwọn alágbára láti yálò. Ẹ̀yin fẹ́ bẹ́ẹ̀ nìkan jagun ni, ó ń ṣe òwò bí a ṣe ń fúnyàn ní ọmọ ogun. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọmọ ogun 100 lẹ́fẹ́ ni yóò bá wọn wá. Bó ṣe ọmọ ogun gbá ní yóò bá wọn wá ọmọ ogun, nítorí ó ní ikọ̀ tó ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń jagun. Gbogbo ohun tí ìyálóde Ẹfúnṣetán Aníwúrà tí ó mọ̀ ń ṣeré tí wọ́n fi sọ di ìyálóde ìlú Ìbàdàn ní ọdún 1806. Bẹ́ẹ̀ ni nítorí wọ́n rí akitiyan rẹ̀, wọ́n dẹ̀ rí ipa tí ó ní lórí ètò ọrọ̀ ajé ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n rí ipa tí ó kó lórí ètò ìṣúná, lórí ìṣèjọba, nítorí wọ́n jọ ń ṣe ìjọba nígbà náà lọ́hùn ni. Òun ni wọ́n fi wá jẹ ìyálóde ìlú Ìbàdàn ní ọdún 1806. Ẹfúnṣetán jẹ ìyálóde ìlú Ìbàdàn tán, bẹ́ẹ̀ ó tẹ̀síwájú nínú okòwò rẹ̀. Wọ́n ní bí ogun ó bá kọlù kan, ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ẹbẹ̀. Bógun ó bá sì bẹ̀rẹ̀, ọ̀rọ̀ náà ní tẹ́lẹ̀ ẹbẹ̀. Ìyálóde wà lára àwọn tí wọ́n jọ sọ̀rọ̀ àlàáfíà níbi tó bá yẹ kán ti sọ. Ó wà lára àwọn tí wọ́n jọ sọ̀rọ̀ bí wọ́n ṣe gbìmọ̀ràn ogun níbi tí ó bá yẹ kí wọ́n ti gbìmọ̀ràn ogun. Bẹ́ẹ̀ ni ìyálóde ń bá iṣẹ́ ajé rẹ̀ lọ tí gbogbo ayé tí wọ́n sì ń fẹ́, tí wọ́n sì ń kọrin rekì. Àmọ́ ìyálóde ní ọmọbìnrin kan péré, èyí tí wọ́n pè ní Ihun. Ọmọbìnrin yìí wá dàgbà, ó náà tẹ́ni ọkọ, ó lóyún, ó bímọ. Àmọ́ ẹ wò ó, ẹ mọ́ bá wa ká lọ, nǹkan ń bẹ lámù lónìí, nǹkan ń bẹ lámù. Ìkànnì DFR Media náà lẹ tí ń wò wá ketekete. Ẹ dákun ẹ bá wa gbé sókè láti ilé agbára, ẹ bá wa gbé sókè.
débẹ̀ ẹ bá mi kí wọn o gbogbo wa la ó fayọ̀ délé gbogbo wa la ó fayọ̀ délé wa onítẹ̀ ẹ bá rí o ẹ bá ń káwé róyẹ̀ o ọmọge àwẹ̀. Ẹ káàbọ̀ padà láti ilé agbára. Ìyálóde bí ọmọ obìnrin kan ṣoṣo. Wọ́n ní olóògùn náà kan kò gbúdọ̀ bá wọn ṣeré létí odò. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìyálóde. Ó gbìyànjú títí gẹ́gẹ́ bí abiyamọ. Àmọ́ Elédùà kò jọ̀wọ́ ju ọmọ kan ṣoṣo tí ó bí yìí náà lọ. Ọmọ náà tẹ́ni ọkùnrin ó sì lọ ilé ọkọ. Nígbà tí ọmọ náà délé ọkọ ó finú ṣoyún gẹ́gẹ́ bí abiyamọ. Níjọ́ ìyàwó rẹ̀ gbogbo ayé bá ìyá wa Ẹfúnṣetáníwúrà. Wọ́n bá wọn jó bẹ́ẹ̀ wọ́n sì bá wọn yọ̀ pé ọmọ ẹ̀ náà relé ọkọ. Gbogbo lọ́balọ́ba gbogbo níjòyè gbogbo wọn ló pèsè níjọ́ ìgbéyàwó ọmọ náà tí wọ́n sì ṣàdúrà fún pé yóò finú ṣoyún. Àdúrà mọ̀mọ́ lẹ́yìn oṣù 9 kí ló yẹ ká tún wá ṣe? Àjọyọ̀ ló yẹ ká ṣe. Àmọ́ nínú ilé Ẹfúnṣetáníwúrà ní ọjọ́ náà lọ́hùn tí ọmọ rẹ̀ ń rọbí. Ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀, ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀, ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀. Gbogbo àgbààgbà péréjọ wọ́n dáríjọpọ̀ pé èèwọ̀ òrìṣà kí ni ká ti gbọ́ pé Ẹfúnṣetáníwúrà ọmọ rẹ̀ kò rí gbẹ́jọ́. Àmọ́ Elédùà ló mọ̀ níbi tí ọmọ náà ti ń rọbí lọ́wọ́ òun àtoyún àtọmọ wọ́n mọ̀ jẹ́ pé Ọlọ́run. Wọ́n jẹ́ pé Ọlọ́run nígbà tí ròyìn kan Ẹfúnṣetáníwúrà lára pé ọmọ rẹ̀ ti jẹ́ pé Ọlọ́run tòun toyún nínú. Ó bojú wòkè, ó bú sẹ́kún, ó kojú sọ́lọ́run pé èéṣe tó fi jẹ́ mi ló wá jẹ́ kóògùn náà ṣoṣo kan tí mo ní tún wọ́ mi tòun toyún nínú. Ẹfúnṣetáníwúrà bá pàwàdà. Bẹ́ẹ̀ ni ló bá pàwàdà pé òun ó fọwọ́ mú ayé k'Elédùà kó máa fọwọ́ mú òde ọ̀run. Ẹ wò ó, ẹ̀ ń bọ̀ náà, ẹ jẹ́ kí á ilé agbára náà. Èèyàn ìbá dàbí Ọlọ́run, wọn ìbá pé kójò máa rọ̀ o, wọn ìbá ṣayé bọ́n ṣe Bẹ́ẹ̀ ni àwọn àṣàyè bọ́ ṣe fẹ́ o. wọn ìbá dorí ayé kodò, wọn ìbá sa kẹ́kẹ́ lówó, wọn ìbá pé kójò máa rọ̀, àkàrà ìbá pa wọ́n bí ọtí, wọn ìbá kọjú ìjà sọ́lọ́run. Wọn bá kọjú ìjà sọ́lọ́run. Ènìyàn arọ́ ni pé ẹ má kú ìjà. Ènìyàn lágbára, ènìyàn kúrú. Ẹfúnṣetáníwúrà ó kọjú ìjà sọ́lọ́run nítorí pé ó pàdánù ògùn náà ṣòkòtò tó ní. Ó kọjú ìjà sọ́lọ́run. Ó ní kọ́lọ́run fọwọ́ mọ́run rẹ̀ kóun ó fọwọ́ múlé ayé. Bí Ẹfúnṣetáníwúrà ṣe pàwàdà rèé o ló sì gbé òfin náà kalẹ̀ pé nínú àgbàlá Ẹfúnṣetáníwúrà àwọn ò tún gbọdọ̀ gbọ́gbé ọmọ tuntun mọ́ nítorí kó tó dìgbà náà àwọn ẹrú ń lóyún nínú àgbàlá rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń bímọ nítorí màálù tó súké náà ní gbogbo wọn. Ọmọ tẹ́rú bí ẹrú náà ní Ẹfúnṣetán. Àmọ́ Ẹfúnṣetán bójú wòkè ó ní látòní lọ láàfin òun ẹrú kan ò gbọdọ̀ tún bímọ mọ́. Bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ tún gbọdọ̀ ní ìbálòpọ̀ mọ́ nínú ìyẹ̀wù òun débi tí wọ́n tiẹ̀ bímọ. Kò sì sẹ́ni tó gbéná wojú ẹkùn Ẹfúnṣetán àfẹni tí ó bá ṣe tán tó fẹ́ jẹ̀wẹ̀. Gbogbo wọn bá para mọ́. Ìgbé ayé bá yí padà níbi tí wọ́n ti ń gbégbé ayé àlàáfíà. Lódì kọkùnrin mọ́ lè kóbìnrin wọn kóbìnrin mọ́ lè kóyí ọkùnrin náà bá bẹ̀rẹ̀ bí eré ni bí àwàdà. Àmọ́ kò ṣeé ṣe nítorí ẹran ara kò ní ṣàìsọ pé òun ò jẹ́ran ara mọ́. Ìkan nínú àwọn ẹrú Ẹfúnṣetáníwúrà náà bá talura wọn. Bẹ́ẹ̀ ni Adétutù náà ń pe ẹrú ọ̀hún, òun ni olórí ẹrú lóbìnrin. Náà bá talura wọn. Nígbà tí wọ́n talura wọn ló bá doyún. Ló bá di tí ń bì tí ń ká gbọ́gbọ́. Ẹfúnṣetáníwúrà bá pè é. Kí ló ṣe ọ́? Àbá lọ àbá bọ̀. Wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ẹrú náà ti fẹ́ra kù. Ìyálóde wò ó títí nítorí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹrú tí ìyálóde fẹ́ràn jù. Àmọ́ pé àṣẹ tóun ti fi lélẹ̀ òun ò tún ní padà bẹ́ẹ̀ mọ́ torí bí tọ́ bá ti balẹ̀ ìtọ́ ètò padà sẹ́nu mọ́.
ó ní dandan bíbẹ́ lórí rẹ̀, ó ní kán ránṣẹ́ pa bẹ́ni lórí, ó ní orí adé tutù wọ́n gbọ́dọ̀ gbé e sọ̀kalẹ̀ lọ́rùn rẹ̀. Àgbáyé gbọ́ yìí tán, gbogbo lọ́balọ́ba gbọ́, gbogbo òjòyè gbọ́, aráàlú gbọ́, wọ́n mọ̀ bẹ́ẹ̀ Ẹfúnṣetán Aníwúrà pé kó dákun kó jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kó fi èdè nù, àmọ́ Ẹfúnṣetán kọ̀ jálẹ̀. Ó ní òun lòún lẹ́rú, bẹ́ẹ̀ òun lòún ní gbogbo ohun tóun bá fẹ́ fẹ́rú òun ṣe. Ó ní kò kan aráalé, bẹ́ẹ̀ ni kò kèrò ọ̀nà ní ohun tóun bá fi ṣe ẹrú tóun fi owó òun rà. Wọ́n mọ̀ bẹ́ẹ̀ àmọ́ kò gbọ́. Ọjọ́ pé tí Abẹ́nilórí ó bẹ́ Adétutù ẹrú ìyá wa Ẹfúnṣetán Aníwúrà lórí, gbogbo ìlú ti péjọ sóríta, bóyá yóò ṣeé ṣe ni àbí kò ní ṣeé ṣe, bóyá yóò yíwà padà ni àbí ò ní yíwà padà. Ẹrú náà bẹ̀bẹ̀ títì, ó sunkún tomijé tomijé, àmọ́ ọjọ́ náà pé Abẹ́nilórí yọ lọ́ọ̀kan, ká tó wí ká tó bọ̀ ká tó bọ̀ ká tó wí, Abẹ́nilórí mọ̀ bẹ́rí ẹrú yìí sí oríta. Bẹ́ẹ̀ ni gbogbo ará ìlú túká pé èèmọ̀ kí leléyìí. Ọ̀rọ̀ náà dé etí ọba pé Ẹfúnṣetán ṣeun tó lóun ó ṣe, ó sì ní kò sí ẹni tó yẹ àṣẹ ń wò lójú, àmọ́ ọba wa pa á láṣẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti jẹ́ tí wọ́n ti jẹ́ ọlọ́rọ̀ àsọpọ̀ tẹ́lẹ̀. Àmọ́ ọba náà gbójú wo iná Ẹfúnṣetán Aníwúrà, ó gbé ọmọ ogun dìde, àmọ́ kó tó gbé ọmọ ogun dìde, àwọn ogun abẹ́lé ti ṣẹlẹ̀ nínú ilé Ẹfúnṣetán Aníwúrà. Bẹ́ẹ̀ ni nítorí kíni wọn ò fẹ́ kó pa Adétutù, àwọn ẹrú náà ti gbìmọ̀ pọ̀ láti fún ìyá ní májèlé jẹ. Gbogbo ohun tí wọ́n ṣe pàbó ló já sí, nítorí obìnrin bí ọkùnrin òun ni Ẹfúnṣetán Aníwúrà, obìnrin bí ọkùnrin òun ni Ẹfúnṣetán Aníwúrà. Apá wọn ò ká, wọ́n gbé àmọ́ kò sí ohun tí wọ́n ó fi Ẹfúnṣetán Aníwúrà ṣe títí kó tó di pé ọba gbé ìgbésẹ̀ pé kí wọ́n lọ jẹ́lé Ẹfúnṣetán Aníwúrà, kí wọ́n jẹ́run pátápátá, pé kí wọ́n sì tú gbogbo ẹrú tí ń bẹ nígbèkùn rẹ̀ sílẹ̀. Ẹfúnṣetán Aníwúrà ó múra àjàkalẹ̀, àmọ́ wọ́n ní bírin bá kanrin, ìkan ó ṣe kí ni o, ìkan ó tẹ̀ fún kan. Ẹ wò ó, ẹ mọ̀ bá wa ká lọ, à ń bọ̀ ná, ẹ já gbé sókè láti ilé agbára. Ẹ ṣeun láti ilé agbára wa. Ibi a sọ̀rọ̀ tì sí, ibẹ̀ náà là á fàbọ̀ sí. Wọ́n gbé iná ogun wojú Ẹfúnṣetán Aníwúrà, àmọ́ ńgbà tí Ẹfúnṣetán Aníwúrà rí wípé nǹkan ju nǹkan lọ, torí odidi balógun ìlú òun ni wọ́n ní ó lọ jẹlé Ẹfúnṣetán Aníwúrà mú. Àmọ́ Ẹfúnṣetán wá wò ó ní ojú àgbàré ó sàn ju orí àgbàré, ó sàn ju ojú àgbàré lọ, pé kàkà kílẹ̀ kú ilẹ̀ ó mọ̀ ṣá ni, òun kọ́ ni wọ́n fi ṣẹ̀sín ní àárín ìlú Ìbàdàn yìí, nítorí ohun tí ọba sọ ní ọjọ́ náà lọ́hùn ni pé kí wọ́n lọ mú wá lóòyẹ̀, kí gbogbo ayé wá rí i pé kò lè ṣe alágbára rárá. Àmọ́ Ẹfúnṣetán Aníwúrà ó ṣe bí ọkùnrin, ó ṣígbáwò, bẹ́ẹ̀ ni ó ṣígbáwò, ó ṣe bí akin. Ẹfúnṣetán Aníwúrà gbé nǹkan jẹ ni, pé kàkà kí wọ́n fi òun ṣẹ̀sín nínú gbogbo ìlú Ìbàdàn, òun ó yà á ṣe bí akin, nítorí akin ni bàbá tó bí lọ́mọ. Ọ̀rọ̀ ẹ wá di kàyà, ó di kàyéfì fún gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá pé irú akọni obìnrin ìwò rèé. Ó wá di ọ̀rọ̀ bí ìlú gángan, iwájú ló kọ sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn.
àwọn èèyàn léèyàn dáadáa ní ìyàwó Ẹfúnṣetán Aníwúrà nítorí kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí ẹni tí gbogbo ayé ń wárí fún nítorí ìwà ọmọlúàbí tí ó ní lọ́wọ́. Àmọ́ àdédé ló yí padà tó kọjú ìjà sí Elédùmarè nítorí pé Elédùmarè dá a lẹ́jọ́ tí ó gbà nítorí àkọ́bí rẹ̀ òkun náà kan ṣoṣo tó ní tó bọ́ sómi lọ́sàn-án gan l'Ẹfúnṣetán Aníwúrà má fi di ẹ̀dá mi. Ẹ gbọ́, ibo ló kọjú sí lọ́dọ̀ tiyín? Ṣé èèyàn rere ni ìyá wa Ẹfúnṣetán Aníwúrà ni àbí èèyàn ìkà? Ṣé èèyàn rere ni àbí èèyàn ìkà? Ẹ wò ó, à ń bọ̀ náà. Bẹ́ẹ̀ni ọjọ́ ń bẹ lókè o. Ẹnì kan bẹ lókè tó ju gbogbo wa lọ. Ojú Olúwa kò wá kéré. Ẹni tó dá wa ní òkú. Ẹni tó dá wa ní òkú yìí o. Òun wà lọ́dún wa bí ní. Òun wà létí wa bí ní gbọ́. Òun wà nínú wa bí ní. Ẹni tí a ní àlè fi jẹun. Ẹ ṣe ní o, ẹ ṣe. Ẹ ṣe tó bá lè jẹ gbogbo wa. Gẹ́gẹ́ bí orin tí a gbọ́ tán ó ní ẹja ṣe rere kó ba lè yẹ wá, ẹja ṣe rere ká lè kọ ohun rere sílẹ̀ fún wa nítorí gbogbo aṣoore òun lẹ́san tirẹ̀, gbogbo ṣìkàṣìkà ó lẹ́san tirẹ̀. Ẹja ṣe rere kó ba lè yẹ wá, ẹja ṣe rere nítorí ẹ̀yìn wá ọ̀la nítorí àwọn ọmọ wa tá a bí wọ́n ń bọ̀ wá gbọ́ ohun tá a gbélé ayé wa ṣe o. Láti kàn ní DFR Media TV òun náà ni lẹ ti ń gbọ́ tí ẹ sì ń wò wá kétékété gẹ́gẹ́ bí ẹ ti mọ ìṣe wa pé ohùn yín gbogbo ayé ló gbọdọ̀ gbọ́ níbi tí a ti ń fi ohùn yín hàn fún aráyé. Ìkànnì DFR Media TV ẹ lè kàn sí wa ní gbogbo orí ẹ̀rọ ayélujára wa DFR Media TV, ẹ kàn sí wa ní ojú ẹ̀rọ abẹ́yẹfò títí wa Twitter, ẹ kàn sí wa ní Facebook, ẹ lè rí wa ní Instagram. Fún ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá wa sọ àbí ìpolówó ọjà lórí ètò yìí àbí àwọn ètò wa míì, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà rèé 08066461887 08066461887. Bẹ́ẹ̀ ni a ó gbé tí ẹ bá ti pè wá kí a jọ sọ̀rọ̀ kí a fi tiwa kí a fi gbé tiyín ní arugẹ. Àwọn máa lọ lónìí, a ó tún padà dé ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Àwọn lọ lónìí, a ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dénú ibú, a ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò. Adúpẹ̀pẹ̀ òkun lọ́wọ́ gbogbo etí àti ojú tí ó ti ń wò wá. Ojú yín kò ní fọ́, etí yín kò ní di. Níwòye ọjọ́ mẹ́jọ a ó jọ fa àìkú dágbẹ̀ra nínú owó, nínú ọmọ àti àìkú baálé ọrọ̀. Òun náà ni a ó ti máa pàdé. Orúkọ tèmi kò yí padà, Ayọ̀dèjì Ọlánrewájú, ọmọ òfinà mọ́jẹ̀bí, ọmọ òfinà dẹrù oníṣẹ́nù. Èmi lọmọ ọ̀gbájọ̀ lóró, ọmọ alágogo mẹ́mú. Ẹ wò ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ tún gbọ́ ọ̀tun tí ọjọ́ ń yọ. Bẹ́ẹ̀ ni ní DFR Media TV. Bàbá alákọ̀ọ́lọ́ kò sẹ́ni tó yẹ o, wáyé ìlú ọ̀lẹ́ tí wọ́n mọ̀ o. Ilé ayé tótó, àbọ̀ wá fi ilẹ̀, àbọ̀ bá ń bá o. Ìlà ń wájé májà fún ẹwà gbígbá. Òkun ilé ayé jẹ́.